Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ṣàlàáfíà ni, ṣe dáadáa la bá mo bá yín. Ilẹ̀ Yorùbá ò ní dàrú gbogbo wa pátápátá. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe akitiyan lọ́tùn lósì kílẹ̀ Yorùbá má bàjẹ́. Lẹ́ẹ̀kan sí, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ já wa bira wa léèrè gbogbo wa pátápátá. Ṣé ẹ̀sìn, ṣé Ọlọ́run ọba ló ní ẹ̀sìn? Ọlọ́run tó dá èmi pẹ̀lú ẹ, ṣé òun ló dá ẹ̀sìn kalẹ̀? Àbáwọ̀ ọmọ ẹ̀dá? Ìbéèrè nìyẹn o. A kàn ní abira wa léèrè ni wípé ṣé Ọlọ́run ọba ló ní ẹ̀sìn tó dá kalẹ̀ fún àwa ẹ̀dá, àbí àwọn èèyàn kan náà kàn gbèrò rí wọn kalẹ̀ tájọ wá fi ń tanra wa jẹ? Torí èròǹgbà ẹnìkan gbé pé bó ṣe yẹ kó rí leléyìí, bí ò ṣe yẹ kó rí leléyìí, lèmi rò pé wọ́n ń pè ní ẹ̀sìn. Báyìí ló ṣe yẹ kó rí, báyìí kọ́ lè ṣe yẹ kó rí. Ẹ jẹ́ ká wá wo àwọn èèyàn tó ti ń mú tán sìn. Mo yọ fídíò kékeré kan, mo yọ jáde nínú fídíò tí ọmọ Yorùbá àtàtà kan ṣe, kó má bínú mo máa lo fídíò yẹn. Nígbà tí ẹni tó lọ sí Mẹ́kà tó jẹ́ ọmọ àràbù tóun náà débẹ̀ torí wípé gbogbo nǹkan tóun nígbàgbọ́ tán ti sọ fóun nínú Islam pé rọ́ ni. Ó nígbà tóun dé Mẹ́kà tóun rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń wá rí pé Elédùmarè tí a gbogbo wa mọ̀ ó ju gbogbo nǹkan tán ń ṣe nílùú Mẹ́kà yẹn, pé kò dìgbà tí òun bá lọ sí Mẹ́kà níbì kan kóun tó lè bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀. Ẹ jẹ́ á rò dáadáa. Ṣé lóòótọ́ Ọlọ́run ló ní kán máa pa èèyàn? Ṣé Elédùmarè lè sọ bẹ́ẹ̀? Toró ń dùn mí fáwọn àwọn àfáà ilẹ̀ Yorùbá tán sọ, wọ́n ń ṣe ọmọ Yorùbá náà. Nígbà tí àwọn pípò tí ń pa àwọn èèyàn, àwọn àfáà yóò jáde. Donald Trump sọ pé òun bọ̀ lásán, ẹ wo àwọn àfáà bó ṣe ń jáde tán sọ wípé Donald Trump kì í ṣe ó ní nǹkan míì tó ń bá bọ̀. Ẹ̀yin àfáà iṣẹ́ nírò rí, ṣe ní human feeling. Ẹ ṣe nǹkan sí kinní yìí láti ọjọ́ yìí nígbà tó ti ń pa àwọn ọmọ àtìyàwó. Tí gbogbo yín ṣe wá jáde síta ń sìn, tẹkẹ́yìn síta bí ẹyin ẹran sísun, tẹ̀ṣẹ̀ wá ń pariwo pé Amẹ́ríkà ní nǹkan tó ń bá bọ̀ ni. Ṣé bọ́n ṣe ń pa àwọn èèyàn yẹn ló dáa? Ṣé bọ́n ṣe ń pa àwọn èèyàn ló dáa? Tíyàwó ń sọkọ ẹ̀nù, tọkọ ń sọ̀yàwó ẹ̀nù, tọmọ ń da láì ní bàbá, torí kíni? Torí àláwèrè. Ẹ̀ẹ́dẹ̀já ronú. Nígbà tẹ́ bá mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan, mo ní ta ló yẹ kó pa nínú fídíò mi tó kọ́ ṣe, nínú mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ta ló yẹ kó kúkú lọ́wọ́ ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀? Tẹ̀yìn àfáà àtẹ̀jáde ilẹ̀ Yorùbá ìbámu nǹkan tẹ̀ ń sọ, ta ló yẹ kó kúkú oró? Ta ló yẹ kán lọ pa mọ́lé? Tí mi ò ṣẹ́ mi, mo jókòó sílé mi, mo ń tọ́jú àwọn ọmọ mi, ẹ sọ ọmọ daláì ní bàbá, ẹ sọ bàbá daláì níyàwó. Ẹlòmíì bímọ márùn-ún dẹ̀ pa márùn-ún lójú ẹ̀. Ẹ̀yin àfáà kan dẹ̀ wá jáde tẹ kọ́mọ tí ń sábẹ́. Kò sẹ́ni tó pọ̀ ọmọ yín, ẹni kì í ṣe mùsùlùmí nìkan náà ń pa. Òótọ́ ọ̀rọ̀ tí kúkú ń fojú wọn. Ẹ bá mi wo fídíò yìí. Ọ̀dọ́mọkùnrin tó lọ sí Mẹ́kà kì í ṣe èèyàn dúdú o, àràbù náà ni, tóun náà ti wá rí pé ìrọ́nà pa fóun. Ẹ jẹ́ á wò. Ẹ̀yẹn rí dà. This is when I was in Mecca, and we have to go 7 times, and I was going around the black stone, and I started to ask this big question: is the Creator lives in this house? I traveled miles to see him in this stone, and I said in my mind, this is human being made, this is not from God. I can't bow to stone, that's adultery. If there is God, he's beautiful God. So I gave up my Islamic faith in Mecca straight away. It was very big. Ẹ ti gbọ́ báyẹn, eléyìí sìn fọ́mọ ẹrú ni, ẹrú tẹ́lẹ̀ ni.
olóhùn in fact nígbà tóun dé Kaaba lójú òun ṣe là ṣe ń gbọ́ ìgbà tóun dé Kaaba tóun lọ fún hajj tóun dé Kaaba lòun lójú òun ṣe là pé ẹ sọ pé Ọlọ́run Allahu wà ní heaven ẹ̀yin náà lè sọ pé ilé ẹ̀ wà ní Kaaba ní haram ní Kaaba báwo ló ṣe possible somewhere that's supposed to be in heaven tó dẹ̀ ń rí heaven ní gbogbo ayé ẹ wá ń kọ́lé fún ní ilé ayé so possible kí èèyàn tó ń gbé heaven kó tún nílé láyé ni ibẹ̀ ló ń ti sọ jẹ́ ara wọn pé ó dà pé òkúta lòun eléyìí máa ń mèdí lé òkúta lòun tẹríba fún ní ibi báyìí o bóun ṣe fẹ̀sìn yẹn sílẹ̀ ni bóun ṣe fi Islam sílẹ̀ ni which is true òun náà lè ra ń sọ fún yín irú eléyìí tí ó lọ sí ájì ń sìn yìí tí ó lajú ní ájì tó lajú níwájú Kábà tó ṣẹ̀sìn mọ́ àkàbí àwọn tiwa wọ́n lọ síbẹ̀ wọ́n tún gọ̀ sí ni àwọn aláwọ̀ dúdú yìí náà ni àìlè ronú jinlẹ̀ àìlè lọ́pọlọ wa dáadáa òun ni problem wa ṣó possible kí èèyàn tó wà ní heaven all knowing all seeing tó wà everywhere at the same time ṣó possible kó ní ilé ń bí mi kẹ́lẹ̀ mọ̀ pé ìbọ̀rìṣà ti yí gan-an ó worst ju tàwa gan lọ tẹ́lẹ̀ àwa gan-an àwọn oníṣẹ̀ṣe gan-an àkọlé f'Olódùmarè kálẹ̀ ní pé ìṣẹ̀ṣe gan fúnra rẹ̀ ó fẹ́ lọ́gbọ́n lórí ó fẹ́ ní like ó make sense ó ṣe é gbọ́ ṣé tí gan ju Islam tẹ̀yìn ṣe lọ because Ọlọ́run ti yín Allah ti yín ẹ kọ́lé òkúta fún tẹ́ bá dẹ̀ wádìí lọ tẹ́ wádìí bọ̀ ẹ̀ ẹ́ dípò Allah yẹn òun gangan ní ṣìgìdì àlùjọ̀nú tó fi sí inú Kábà láàrin gangan òun gangan ní Allah òun gangan lẹ́ ń tẹríba fún wọ́n kàn fi ilé yẹn wọ́n kàn fi cover ẹni kó lè dàbí ẹni pé bóyá Ọlọ́run kan lẹ́ ń sìn ẹ̀yin mùsùlùmí wọ́n ti gbé yín gógó ajé wọ́n ti gbé yín gógó ẹ sọ jíkẹ́ lajú Allahu kì í ṣe Ọlọ́run Allahu kì í ṣe Olódùmarè àlùjọ̀nú ṣìgìdì tí wọ́n fi òkúta mọ eré tó lọ́wọ́ ọ̀tún méjì tó ní ìhó ọdún tún lóko ńlá very ugly ìdẹ́bà nìkan náà very very ugly ni èyí ń sìn gẹ́gẹ́ bí Allahu eré tí wọ́n fi òkúta mọ ìyẹn rú yìí kọ́lọ̀ ń jẹ gbọ́n. ẹ̀yẹn rí dà. ṣé ti rí fídíò yẹn tọ́mọ àràbù yẹn sọ ó lóun lọ sí Mẹ́kà ó ní nǹkan tó ń bá ń bẹ̀ ó lóun wá rí i pé ọpọlọ òun pé Ọlọ́run tó jẹ́ universal tó jẹ́ pé ó dá gbogbo nǹkan kò lè wà nínú ilé kan kò lè lọ wà nínú ilé kankan dé mọ́lẹ̀ síbẹ̀ nǹkan tá à ń sọ fáwọn èèyàn wa tó ń lọ Mẹ́kà nìyẹn ẹ wá tó bá mi wo fídíò yìí náà tí mo yọ lára fídíò tẹ́nìkan ṣe níbi tán ti ń béèrè lọ́wọ́ àwọn òyìnbó pé ṣé wọ́n gba Jésù òyìnbó tí gbogbo wa fẹ́ kú fún ní Áfíríkà wọ́n ń béèrè lọ́wọ́ àwọn òyìnbó wọ́n ṣe pé wọ́n gba Jésù ẹ gbọ́ ìsìtàn fún wọn. Do you believe in Jesus Christ? Leave me alone. Okay. Do you believe in Jesus Christ? No, I thought he died. Do you guys believe in Jesus Christ? Do you guys believe in Jesus Christ? No. Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? No, I don't. I think he's a joke. Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? I don't. Okay. Do you believe in Jesus Christ? Nope. I cut it a long time ago. Do you believe in Jesus? Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? You better know it. Do you believe in Jesus Christ? Huh? Do you believe in Jesus? No. Do you believe in Jesus Christ? We're all set. Do you guys believe in Jesus Christ? Straight up. No. You don't Do you need to guys waste believe time. in Jesus Christ? Do you believe in Jesus Christ? Do you believe in Jesus Christ? No, thank you. Do you believe in Jesus Christ? I don't. You have a nice day. You guys believe in Jesus Christ? Do you two believe in Jesus Christ? No, I don't. These people know that man don't exist. They know. And that's the reason why until Africa, the whole of Africa dropped these two books brought to them, which is Bible or Quran. Until the Africa drop it, Africa will never grow. Never. Nothing can bring what they call it, growth to Africa unless these books are being dropped by everybody in Africa. Honestly speaking. Okay, check
what do you call it, Saudi Arabia people that brought this Islam religion and everything. They know they took Canaan for head. Are they doing jihad? They know they took Canaan for They head. just focus on building their empire. They build go the country very developed, very safe. But come to Africa, the person go buy and follow human being because of book. Because of person for book. You must join us. You must convert. Everybody in the world must be. They play. ẹ ti wo fídíò yẹn àwọn gan tó kó ẹ̀sìn wá bá wa wọn ò ráyè Jésù wọn ò ráyè anything wọn bá ti wá lọ ayé wọn tún ní lárí jù wá lọ gbogbo ẹ̀yin àfáà yìí lẹ́ ń gbowó lórí TikTok lẹ́ ń gbowó lórí Facebook lẹ́ ń gbowó lórí Instagram lẹ́ ń gbowó lórí kíná porúkọ ẹ̀ everything social media ṣá YouTube kò mà sí nǹkan tán fàlù Kùránì ṣe gbogbo yín lẹ̀ ń cash out lórí Facebook lẹ́dẹ̀ máa pa àwọn tó ń ṣe tiwọn jẹ́jẹ́jẹ́ ṣé ó nírò ṣé ẹ ronú ṣé ẹ ronú. ẹ̀yin ọmọ ìyá mi tó jẹ́ ọmọ Yorùbá tẹ́nìkan bá sọ fún mi pé kò sógun nílẹ̀ Yorùbá ogun ti dé ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó tètè ṣí wa lójú tètè jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n bá máa pa wá bíi ẹja bíi ẹran ni wọ́n bá máa mú wa ṣìkúnṣìkún báyìí ni ká tó mọ̀ ìbá ti too late. mo kàn wá rọ ẹ̀yin èèyàn mi ní gbogbo wa pátápátá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo wa ló kàn ẹ jẹ́ á dìde kẹ́ má jẹ́ kán pa wá ẹ jẹ́ á dìde kẹ́ má jẹ́ káwọn pípù yìí kán rán gbogbo wa lọ sọ́run tán. ìṣẹ̀dálẹ̀ wa kò kan kìrìsìtẹ́nì à ń ṣọmọ lárúbáwá à ń ṣọmọ Ísírẹ́lì wọ́n ti fi gbogbo kíní wọ́n ti fi bà gbogbo Yorùbá wọ́n ti fi bà àwọn dúdú wọ́n ti fi bà wá láyé jẹ́ àríran nílé ayé wa mọ́. tó bá jẹ́ mo sì ń sọ tó bá jẹ́ lóòótọ́ ni agbára jẹ Jésù ń wà ní gbogbo bọ́ǹbù tó ń jù ní Israel kò yẹ kó lè débẹ̀ àwọn Boko Haram tó ń pa wá ó yẹ kán lè ṣe tó bá jẹ́ pé àlùkùránì ń ṣiṣẹ́ ni gbogbo nǹkan báyìí ìtànjẹ ni àwa ni ká dúra wa ká má gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ni mo kí ẹ jẹ́ kí àwọn ọmọ wa kán lọ máa kọ́ iṣẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ wa kán máa pẹlẹ́dàá wọn ẹ jẹ́ kí àwọn ọmọ wa ká fi wọ́n síbi tó dáa. mo bẹ̀ wá ni ẹ má jẹ́ ká ṣerú mọ́ ẹ wo gbogbo ilẹ̀ wa wọ́n pásítọ̀ kan lọ kọ́ one of the biggest auditorium ní Port Harcourt kò dẹ̀ síṣẹ́ nílùú ẹ jẹ́ á ronú kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ẹ̀dá ló dẹ́sìn kalẹ̀ kò sí nǹkan tó ń jọ̀run ná kò sí nǹkan tó ń jọ̀run rere ìròrí ẹ̀dá kan ni Elédùmarè á wà pẹ̀lú wa ẹ subscribe sórí YouTube channel mi Ọba TV ẹ subscribe sórí TikTok mi Ọmọ TV kẹ̀dẹ̀ bá mi subscribe sí X mi ìyẹn Ọmọ TV lórí Facebook náà ẹ lè join mi ẹ ṣé mo dúpẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ ṣeun gan ni.